ṣùgbọ́n tèmi ń jẹ́ kẹ́ mọ̀ ní pé lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí no going back ni a lè padà torí pé àti débi tá à ń lọ tán kí la fẹ́ padà fún nígbà tá a ti débi tá à ń lọ kí ni la fẹ́ padà fún so gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìjọ́yìn ẹ tètè jọ́yìn wa kò ṣẹlẹ̀ ẹ̀sán ní 2023 ọdún iná ní Yorùbá ó lọ tá a pín ẹ jẹ́ kẹ́nu wá ọjọ́ kò ní ohun tí mo tún sọ ni pé ẹ sọ fún Buhari ẹni tó bá mọ̀ ọ́ tí ó bá gbọ́ Yorùbá ẹ sọ fún Láwùsá bí ó sì gbà Haúsá ẹ sọ fún Ìgbò pé àfẹ́ Fúlàní kankan lórí ilẹ̀ bàbá wa mọ́ àfẹ́ Fúlàní báńdíìtì kankan lórí ilẹ̀ Yorùbá mímọ́ tó ti ń sìn Yorùbá dẹ̀ ní igi gogoro mọ́ gun mi lójú òkèèrè lè yóò ti mọ dọ́ǹjì ẹ o ibi táwa ń lọ làwa ń lọ no going back ni èmi gbogbo ẹni mo fi ń sọ ǹgbọ́ tó o bá fún mi lówó ní kọ̀rọ̀ pé kí mọ̀ sí Yorùbá nation mọ́ mo ti ń takù ẹ̀ tó o bá tètè bọ́ta lórí ó tó fún mi kó tètè bọ́ta kó wà lè wá rówó rẹ̀ gbà padà kó tètè bọ́ta no going back lọ́rọ̀ Yorùbá nation kò sówó tẹ́ lè gbé fún mi tẹ́ fẹ́ fi stop mi lórí ọ̀rọ̀ Yorùbá nation yẹn kò dẹ̀sẹ̀ tó lè stop mi àfọlọ́n tó ní mi dẹ̀ lè pa mí gbàgbé ẹ̀yin wo pátá ni ẹ dá sí ìsítàlá bẹ́ẹ̀ wá ń ṣe ẹjù ta ní bọ́ǹbù kan ẹjù ara lẹ́ràn gbogbo ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ bá ju bọ́ǹbù èmi ọ̀rọ̀ ara sí ṣùgbọ́n tèmi ń jẹ́ kẹ́ mọ̀ ní pé lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí no going back ni a lè padà torí pé àti débi tá à ń lọ tán kí la fẹ́ padà fún nígbà tá a ti débi tá à ń lọ kí ni la fẹ́ padà fún so gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí ìjọ́yìn ẹ tètè jọ́yìn wa kò ṣẹlẹ̀ ẹ̀sán ní 2023 ọdún iná ní Yorùbá ó lọ tá a pín ẹ jẹ́ kẹ́nu wá ọjọ́ kò ní. gbogbo tí wọ́n pariwo tá à ń sọ wípé kò ní sí election ní year 2023 ó ní àpẹẹrẹ fídíò tí mo fẹ́ fi hàn yín kẹ́ ẹ wo convention tí wọ́n ṣe ní Àbújá kẹ́ ẹ wò bó ṣe forí sọ́pọ́n. ti rí yìí tí gbogbo wa ń pariwo àwa Yorùbá nation ń pariwo wípé a fẹ́ kí bò wáyé ní year 2023 ó yẹ ká jókòó ká ṣe referendum nítorí pé a ti wà ní Nàìjíríà ó tójọ́ mẹ́ta tí nǹkan bá dẹ̀ ti expire ó ti expire ni kò sórúkọ méjì tá à ń pè ó ti expire ni Nàìjíríà tá a wà nú ẹ̀yìn ó ti expire kí ni ọ̀nà àbáyọ ni pé ká ṣe referendum ká jókòó ká ṣe referendum wípé àwọn wo ló fẹ́ dúró àwọn wo ni wọ́n fẹ́ dúró sí Nàìjíríà òṣèlú lẹ ti ń ṣe yìí o ṣẹ̀rí bí òṣèlú láti ìdébì kankan ṣẹ̀rí bí ọ̀rọ̀ APC convention ṣẹ̀rí bọ́n ṣe ń jà tí wọ́n da bẹ̀rù tó bẹ̀rẹ̀ sí bí oríṣiríṣi nǹkan wó. kí ni wọ́n ń jà lé lórí? wọ́n ń jà lé agbára. kò sí nǹkan tí wọ́n ń jà lé lórí ju agbára lọ. kò sí nǹkan tí wọ́n ń jà lé lórí ní agbára owó tó wà ń bẹ nínú òṣèlú òun ni wọ́n ń jà lé lórí. ẹ wò bọ́n ṣe ń tira wọn sọ́sùn tó ń sinra wọn sósì. a dẹ̀ ń pariwo wípé a fẹ́ dìbò ní 2023. ṣàpẹẹrẹ rere lẹ fi lélẹ̀ fáwọn tó fẹ́ dìbò fún yín yìí. ṣé òṣèlú tó wà lẹ́ẹ̀ báyìí òṣèlú dúọ̀dá ẹ̀ ni àbí kí la fẹ́ pè? ṣùgbọ́n mo fẹ́ kó yé yín wípé wọ́n Nàìjíríà tá à ń ṣe yìí mi ìrò wípé ó lè sòṣèrò àfi wípé ká gbìmọ̀ pọ̀ ká jókòó referendum ní solution tó lè wà ní ọ̀rọ̀ Nàìjíríà nítorí pé àwọn ìjọba tó wà ń bẹ̀ báyìí wọ́n lágbára ju àwa less privileged masses lọ. ibi tó bá ti wá sí ibẹ̀ là ń lọ. ṣùgbọ́n àwa náà ẹ̀yin ọmọ Yorùbá ó wá kù sọ́wọ́ yín báyìí o nítorí pé Sunday Igboho Òòṣà owó baba dami ó ti gbìyànjú ó ti ṣèwọ̀n tó lè ṣe. bẹ́ẹ̀ bá fẹ́ Yorùbá nation ẹ jẹ́ ká dìde ká gbára wa lọ́wọ́ àwọn olóṣèlú yìí ká gbára lọ́wọ́ ìjọba amúnisìn tó wà ní Nàìjíríà yìí. a nílùú jù báyìí lọ ìyẹn báyẹn àwògedegbe. ohun tí mo tún sọ ni pé ẹ sọ fún Buhari ẹni tó bá mọ̀ ọ́
tí ò bá gbọ́ Yorùbá ẹ sọ fún Haúsá bí ó sì gbà Haúsá ẹ sọ fún Ìgbò pé àfẹ́ Fúlàní kankan lórí ilẹ̀ bàbá wa mọ́ àfẹ́ Fúlàní báńdíìtì kankan lórí ilẹ̀ Yorùbá mímọ́. ọwọ́ mi ni ó ọwọ́ mi ni ó ẹ wò ó ilé fi mú nǹkan kan mọ́ ilé fi mú oúnjẹ lẹ́nu ilé dásòkò tó bọ́. àwọn Fúlàní agbénipa yìí wọ́n mà tún ti ṣiṣẹ́ láabi wọn wọ́n ti ṣe máa ń ṣe. ìṣẹ̀lẹ̀ kan ńlá kan ló ṣẹlẹ̀ ní ìlú Ìwájọwà Ìtasá ní Ọ̀yọ́ State níbi tí arákùnrin kan táǹpọ̀ orúkọ rẹ̀ ní Ahmadu Abubakar táwọn Fúlàní agbénipa tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sì gé ọwọ́ méjèèjì arákùnrin yìí tí wọ́n sì gé bọ́. bí èèyàn bá jorí ahun ẹkún ó gbonítọ̀hún, ẹni bá létí kó gbọ́, ẹni bá ní ọkàn kó gbà. ohun tá à ń sọ fún gbogbo yín wípé kò sọ́nà àbáyọ lórí ọ̀rọ̀ Nàìjíríà yìí, lórí ọ̀rọ̀ wọn Fúlàní tí wọ́n ṣe fandafanda lórí ilẹ̀ bàbá wa, tí wọ́n ṣe fandafanda nílẹ̀ Yorùbá tí ò dé sẹ́ni tó lè mú wọn. kí la fẹ́ ṣe sọ̀rọ̀ yìí? ẹwà arákùnrin Ahmadu Abubakar yìí níbo lẹ fẹ́ kó ti bẹ̀rẹ̀? ọwọ́ méjèèjì tẹ́ ń wò yìí ó ti relédè, kò sí tó fẹ́ fọwọ́ méjèèjì ṣe mọ́. nígbà tó arákùnrin náwọ́ méjèèjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ni tó dà? kí ni tó dà lé ayé? kí ni ìjọba Nàìjíríà ṣe fárákùnrin? kí ló ṣe fẹ́ bí ẹ̀? nígbà táwọn Fúlàní agbénipa ti wá gé ọwọ́ méjèèjì nísìn, kí lẹ fẹ́ kó ṣẹlẹ̀ sí ìgbésí ayé ẹ̀? kí lẹ fẹ́ kó ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ̀? kí lẹ fẹ́ kó ṣẹlẹ̀ sáwọn ìyàwó ẹ̀? kí ni ìjọba Nàìjíríà fẹ́ ṣe fún? kí ni ìjọba Ọ̀yọ́ State fẹ́ ṣe fáwọn ọmọ ẹ̀? kìjẹ́ ń ṣe ilé ìlàṣẹ̀ṣẹ̀ ń gbọ́ àti ń gbọ́ oríṣiríṣi táwọn Fúlàní agbénipa ẹ̀ tí wọ́n ti ṣe nílẹ̀ Yorùbá. ṣùgbọ́n àwọn ọba ilẹ̀ Yorùbá wọn sọ̀rọ̀, ṣùgbọ́n àwọn gọ́fúnà ilẹ̀ Yorùbá wọn sọ̀rọ̀, nítorí pé àríjẹ nídìí ìbàjẹ́ ni gbogbo wọn. àwọn máa wí tiwa o, ẹ ń bá létí kó gbọ́, ẹni tó bá lọ́kàn kó gbà. ibi tí Nàìjíríà ń lọ Ọlọ́run ọba nìkan ló mọ̀. la ṣe ń pariwo wípé ẹjá tún ọ̀rọ̀ Nàìjíríà ẹjá túrò. gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo wọ́n Nàìjíríà, ẹ̀yin ló yé o. àwa tá tẹ́ ń pariwo Yorùbá nation, àwa la mọ̀ tá a rí, gbogbo tá a dẹ̀ rí yìí òun náà la fi ń hàn yín wípé ìbágbépọ̀ àwa àti Fúlàní kò lè ṣeé ṣe. ẹ̀yin ọmọ Yorùbá ó wá kù sọ́wọ́ yín báyìí o, nítorí pé Sunday Igboho Òòṣà owó baba dami ó ti gbìyànjú, ó ti ṣe ìwọ̀n tó lè ṣe. bẹ́ẹ̀ bá fẹ́ Yorùbá nation, ẹ jẹ́ ká dìde ká gbára wa lọ́wọ́ àwọn olóṣèlú yìí, ká gbára lọ́wọ́ ìjọba amúnisìn tó wà ní Nàìjíríà yìí. a nílùú jù báyìí lọ, ìyẹn báyẹn àwògedegbe. nílùú Nàìjíríà náà ni láti rí àwọn forces, àwọn army táwọn náà tún ń béèrè fún ẹ̀kúnwó, tó ń béèrè fún sálárì wọn. ẹ wo fídíò tí mo fi ń hò yín ní ojú amóhùnmáwòrán yìí, kẹ́ wo bá àwọn army gan ìlú Nàìjíríà ò tẹ́ wọn lọ́rùn. wọ́n ń béèrè fún sálárì pé wọ́n á sanwó oṣù fún wọn. àwọn òṣìṣẹ́ aláàbò tá a expect pé kó máa ṣe ààbò lórí àwọn civilian tó wà nínú ìlú nìyẹn, òun ni wọ́n tún fún wọn ní sálárì. á bèlè tàsé ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ìjọba. ẹ̀yin èèyàn, Yorùbá nation òun là ń pariwo fún yín, a dẹ̀ ń béèrè fún referendum lọ́wọ́ ìjọba Nàìjíríà. Yorùbá nation òun là ń béèrè fún o. mo mọ̀ wípé lọ́jọ́ ọjọ́ kan ọ̀jọ̀kan Yorùbá nation shall surely stand one day. ó dàbọ̀, ó dìgbà kan náà. Yoruba nation now. Yoruba nation now. Èmi ni lọ́yà Babatunde tí mo fi ìlú Paris ṣe ibùgbé, tó jẹ́ pé ọmọ Yorùbá àtàtà ní láti ìlú Nàìjíríà. Ojú ni mí ń ṣe àìmọ̀fólókò. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ojú tó wò wá nílẹ̀ káàárọ̀ oòjíire, lágbára Ọlọ́run àti ní diaspora bíbá gbogbo wa pátápátá la máa kó èrò oko délé o láṣẹ ìlú. ẹ jọ̀ọ́, kí ni a wá ṣe ní àyíká wa ilé nìí? Ẹ
jẹ́ kí àwọn aráalé láǹfààní àti. Àwa Yorùbá tá a wà ní ìlú France bí ni a kóra wa jọ láti ṣe àtìlẹ́yìn fún gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ nílùú Nàìjíríà tí àwọn Fúlàní agbẹnipa tí wọ́n ṣe wá báṣubàṣu tí wọ́n ṣe wá báṣabàṣa. Èyí ni ò tẹ́ wa lọ́rùn tí a fi pè fún ìyapa Yorùbá nínú Nàìjíríà. Àwa ọmọ Yorùbá tá wà ní France ló wá bú wa káàkóra wa jọ láti ṣàtìlẹ́yìn fún ìdí olóyè Sunday Igboho ọmọdé yẹn wọ́n gbé dání àti bàbá wa Bánjí Akíntóyè lórí ọ̀rọ̀ Yorùbá nation. Olùkọ́ wa wá síbí àìlú. Mo fẹ́ kí ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ṣe agbátẹrù ibi tí a bá ọ̀rọ̀ olóyè Sunday Igboho dé. Ó kéré ni o, ọmọdé ni lágbà. Ní pàtàkì àwọn tí wọ́n jẹ́ láńlọ́ọ̀dù wa for now, President Alon, Ọlọ́run ọba ni o, àmọ́ ẹ bá dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ ṣé olóòtú. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá jákèjádò orílẹ̀-èdè àgbáyé. Gbogbo yín ẹ ṣé ẹ kú iṣẹ́ takuntakun. Gbogbo èyí tẹ́ ẹ náwó ní Amẹ́ríkà ní London ní Europe ní Asia lágbára Ọlọ́run Elédùmarè, Ọlọ́run ọba máa sápò yìí. Ilé yìí àtọ̀nà yóò ní bàjẹ́, ẹ kú iṣẹ́ takuntakun. A dúpẹ́ lọ́wọ́ lọ́yà Aliu San, lọ́yà Aliu. A dúpẹ́ lọ́wọ́ lọ́yà Ọládẹ́gbèsì. Gbogbo ẹ̀yin lọ́yà pátápátá àti lọ́yà wa bíbà yìí tí wọ́n dìde láti ìlú France bíbà yìí. Àwọn náà ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ Yorùbá nation, lórí ọ̀rọ̀ Sunday Igboho. Gbogbo pátápátá la kí gbogbo ẹ̀ lọ. A dúpẹ́ lọ́wọ́ pẹ́sidẹ̀ntì wa nílùú Benin, President Alon, wípé láti bí oṣù bíi méjì mẹ́ta a ti ń jáde wá síbí báyìí láti bẹ̀bẹ̀ láti solicit fún olóyè Sunday Igboho fún freedom ẹ̀. Ṣùgbọ́n a dúpẹ́ wípé President Alon ó ṣe gbogbo akitiyan ẹ̀ láti fún Sunday Igboho ní freedom. A dúpẹ́ lọ́wọ́ President Alon o. Ilé àtọ̀nù ẹ̀ ní bàjẹ́. Gbogbo tó bá dáwọ́ nínú ìlúbẹ̀rẹ̀ àṣeyọrí ni o, kò ní ṣàṣetì lọ́la ọba aláwòrán ẹ̀ṣẹ̀ kan lóṣù. Ní báyìí, kí o kọ̀ lọ́rọ̀ àwa Yorùbá, ìbéèrè tí a ti pẹ̀ síwájú yìí nìyẹn. Ẹ ṣé gẹ́gẹ́ bí ìmọ̀ràn ọmọ.